kan ti ẹ̀ ṣẹlẹ̀ ni pé iṣẹ́ mọ̀ lásìkò lockdown kì í ṣe nǹkan tá a plan pinnu ẹ̀ kò sẹ́ni tó kíkọ owó sílé pé wàhálà fẹ́ ṣẹlẹ̀ ó jẹ́ sáré máa save o tó bá ti di oṣù kẹta o wàhálà ṣẹlẹ̀ ń lù ú màá wá gbowó jáde o nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé fámìlì kan wọn jẹun fún mi ọjọ́ méjì ọkọ wa ń wò pé pẹ̀lú gbogbo bí gbogbo ẹ̀ ṣe ń lọ ṣé màá bá fa àwọn ọmọ mi lẹ̀ kébi máa pa wọ́n àti ìyàwó mi ló bá ronú pé kí lóun lè ṣe o bó ṣe gbé fóònù ẹ̀ nìyẹn tó bẹ̀rẹ̀ sí wo. ó dẹ̀ mọ̀ pé gbà míì téèyàn bá ní ìdí kí n wá gbé fóònù pé àwọn ta ni mo lè pè ibi tó ti ń wo fóònù ẹ̀ pé ta ni mo lè pè bó ṣe rí nọ́mbà ọ̀rẹ́ àtijọ́ ojú olólùfẹ́ àtijọ́ tó ń jẹ́ Ọláyínká so bó ṣe fi Ọláyínká ló ń jẹ́ jẹ́ ká sọ bẹ́ẹ̀. bí ó ṣe wá di pé ó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí Ọláyínká pé ìyàwó mi tó bó lówó sá lọ sọ fọ́kọ ẹ pé kó wá san lára owó tó yẹ kó san ju 2k ránṣẹ́ sí mi ju sọpọ́kọ ẹ kó ju 2k ránṣẹ́ sí ẹni tí ó gba ìyàwó lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ sí ìyẹn bá ní kúkú sọ pé kò sówó lọ́wọ́ ẹ̀ kúkú jẹ́wọ́ ká lè help ministry ẹ̀ ní òótọ́ kò sówó lọ́wọ́ mi ìyí tí arábìnrin yẹn tí arákùnrin yẹn fi wá arábìnrin Ọláyínká ṣe máa sẹ́ndì 2,000 tán béèrè ó kàn sẹ́ndì 20k ni. because ojú tó mọ ní olè tó mọ ní rí olè náà. sọ wọn mọ ni mọ bó ṣe sẹ́ndì 20k báyìí ní bàbá bá rí àtẹ̀jíṣẹ́ pé ogún náírà ti wọlé bàbá bá ní kò dá kéèyàn máa lè yàn. ṣọ́ọ̀bù náírà nìyẹn ṣá ogún náírà làwọn alápàtà bá pè. 20,000. ẹgbẹ̀rún ọ̀nà ogún. ẹgbẹ̀rún lọ́nà ogún sorry kì í tó 20 náírà ní ogún náírà ẹgbẹ̀rún lọ́nà ogún ló bá di pé ó máa ṣe ó tán. so nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé bàbá bá sáré lọ sídìí ATM lọ gbowó ó bá gba 20 yẹn lọ́wọ́ kan kì í ṣe 20 ló tẹ̀ gbà 10 ló gbà 10,000 ló gbà ó bá fún ìyàwó ẹ̀ pé lọ fi oúnjẹ sílé kó kàtẹ ọkọ jẹ kára balẹ̀ kàtẹ ẹ̀rọ náà ọkọ fẹ́ fi ìtókù sápò pé gẹ́gẹ́ bí ọkùnrin mú láti ní nǹkan lọ́wọ́ kí ló wá ṣẹlẹ̀ ni pé ìyá ti dáná tán ó ti sáré bọ́ sọ́jà gẹ́gẹ́ bí obìnrin aya rere ó ti bọ́ sọ́jà ó ti gbóúnjẹ ó ti gbé ẹrù wálé ó ti ṣóúnjẹ ó wá fẹ́ mú nǹkan lórí tébù ọkọ ẹ̀ dẹ̀ wọnú yàrá lọ pé mò ń bọ̀ ó bá rí fóònù ọkọ àtẹ̀jíṣẹ́ kan bá wọlé pé ṣé o ti rí owó tí mo sẹ́ndì ni meanwhile ọkọ ti sọ fún ìyàwó pé ọ̀rẹ́ mi kan ló ràn wá lọ́wọ́ tó ṣàfowó ránṣẹ́ bí ìyàwó ṣe wá rí àtẹ̀jíṣẹ́ pé ṣé o ti rówó nìyẹn ó wá dobìnrin ló bá wo àtẹ̀jíṣẹ́ yẹn lọ sẹ́yìn ló bá rí gbogbo nǹkan tọkọ nǹkan pé wọ́n ṣe jù sí wọ́n ṣe hàn ló wá di pé mi ò ní jẹ oúnjẹ yìí x ẹni tó ti fẹ́ rí ló sẹ́yìn owó mi ò ní fi ẹnu kan oúnjẹ yìí mi ò ní jẹ́ káwọn ọmọ mi fi ẹnu kan oúnjẹ yìí Ọláyínká òun ni ex-girlfriend ẹ̀ ń jẹ́ o ẹ̀yin tẹ́ jẹ́ rí lọ Ọláyínká kílẹ̀ rí sọ sọ́rọ̀ tó bá jẹ́ àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí sọ pé ṣé ọkùnrin yẹn ṣó ṣe dáadáa ṣé yẹ kó lọ bá ẹni tó ti fẹ́ rí láti lọ béèrè owó lọ́wọ́ ẹ̀ àbí ṣé pé ìyàwó yẹn náà ṣó ṣe dáadáa tí ò jẹun tó fẹ́ pé ọkọ ẹ̀ ṣáà pèsè fún ó wá bóyá ebi ò ṣe nípa wọn. àwọn ọmọ wà ń bẹ bàbá ò lè wo pé àwọn ọmọ mi ọmọ kéékèèké méjì táwọn ò bá tiẹ̀ jẹun àwọn àgbàlagbà ṣáfẹ́ máa wo àwọn ọmọ yìí kọ́ máa jẹun ni ta ló jẹ̀bi inú àwọn méjèèjì. ọ̀rọ̀ yẹn pa ká sọ ṣùgbọ́n ọ̀rọ̀ ni wúwo ká fọ̀bẹ̀ bù èèyàn ni gbogbo wa lóòótọ́ rí lọ Ọláyínká lélẹ̀ àmọ́ bóyá wọ́n kàn lo Ọláyínká yẹn ni ọwọ́ ẹ̀yin màmá ló kù sí bọ́ọ̀ tiẹ̀ lò bọ̀ Ọláyínká ìkọ́ nìyẹn Ọláyínká ìkọ́ dẹ̀ nìyẹn ṣùgbọ́n nǹkan tèmi lè ṣe gẹ́gẹ́ bí èèyàn irú ń sìn bóyá old friends èèyàn lóòótọ́ tó wá gbé fóònù èèyàn tó gbé fóònù ẹ̀ tó wá chat èèyàn tó mọ̀ pé èèyàn wà in good time tó mọ̀ pé ẹni yìí tí má béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ bàbá olówó ló fẹ́ aya bàbá olówó wọn ò dẹ̀ bàjẹ́ ó depend lórí àtọ́jọ kọ síra wọn tẹ́lẹ̀ wọ́n ń bára wọn sùn tẹ́lẹ̀ ló fẹ́ra rí wọ́n ṣe bí old ni ìyẹn ti kọjá lọ tẹ́lẹ̀ wọn ò dẹ̀ ṣe mọ́. ẹ jẹ́ kó ń sọ̀rọ̀ ṣe bí wọ́n ṣàlàyé ẹ̀ fún ṣe bí wọ́n ṣe mọ́ perspective tí wọn tó máa fi
dá wa lóhùn. wọn ò ṣe mọ́, wọn ti ẹ̀ ń ríra mọ́ torí ẹ̀ ló ń ṣe láti wá contact ẹ̀. ṣé wá rí messages tó bá sẹ́ni sí mi tí mi ò dẹ̀ fẹ́ ní ìkọ̀kọ̀ ṣe pẹ̀lú ẹ̀, ó ní bóbìnrin ṣe máa dá lóhùn, ìyẹn ò ní kéèyàn má ràn yàn lọ́wọ́. mi ò fẹ́ mọ́, mo ti wà ókè pẹ̀lú ẹni tí mo fẹ́. tó o bá text message kò tiẹ̀ béèrè pé kó fẹ́ ó kàn ní kó ràn òun lọ́wọ́, ìyẹn dẹ̀ wọ́n ó dẹ̀ tiẹ̀ fi ṣe yẹ̀yẹ́, ó dẹ̀ fi ṣe yẹ̀yẹ́, kò dẹ̀ wá mọ̀ pé nìyẹn máa tiẹ̀ wá ràn òun lọ́wọ́. bíyàwó bá rí lóòótọ́ pé so former girlfriend ẹ òun ló tiẹ̀ fún ẹ ní owó yìí, ó depend lórí bọ́kọ bá ṣe dá lóhùn. àgbékalẹ̀ ọ̀rọ̀ ló mátà. lóòótọ́ ni mo lè bè lọ́wọ́ ọ̀rẹ́ mi ọkùnrin kọ́ má ṣe fún mi, lóòótọ́ èmi àti ẹ̀ mo kàn jú sí bí eré ni. ó tiẹ̀ ti lè béèrè tó wò pé ká mo tún fẹ́ kọjú sí. irú èmi sì bí mi ṣe wẹ̀ mi ò mọ̀ bí èèyàn ṣe ń tọrọ lọ, torí tí n bá ti bè tí ó bá ti rí pé ò dá bóyá mo fi ṣeré ni, tó o bá ti dá mi lóhùn mi lọ́bẹ̀ mọ́ nìyẹn, that is me. èmi ò mọ tẹlòmíì o, alójú tì jura wa lọ. ṣó ti yé ọwọ́ Ọlọ́run mi nìkan ni mo ti lè máa béèrè, mo mọ̀ pé ó máa ṣe é fún mi, but fún èèyàn tó bá jù sí wọn tó bá ti wù tí ò ti rí di mẹ́sẹ̀jì ẹ̀ tí ò ti dẹ́ lóhùn yẹn, gbàgbé pé kò sí nǹkan kan bẹ̀ mọ́ nìyẹn, má tún padà lọ síbẹ̀ torí ti jù ni ní tèmi. ok so ta ni Princess Madalẹ́kì. èmi ò bá ní pé torí mi ò sí ń bẹ̀, ṣùgbọ́n ọkọ àtìyàwó ló máa fẹ́ kù sí lọ́wọ́, nítorí pé bí ìbóyá ìdáhùn tí ọkọ dá lóhùn, ṣùgbọ́n bíyàwó ò bá tiẹ̀ dẹ̀ wá jọ oúnjẹ yẹn kó tiẹ̀ wá wọlé àwọn ọmọ méjì yẹn, kó tiẹ̀ fáwọn ọmọ méjì yẹn lóúnjẹ. no because torí tóun bá rí i pé owó yìí ọ̀nà tó gbà wọ́ wà òkè tó wá jẹ́ káwọn ọmọ jẹ bóyá bóbìnrin yẹn ṣe ronú bó ṣe ronú nìyẹn, ṣebí obìnrin tó ti lọ kò mọ̀ èmi ni mo béèrè, èmi mo ṣàbẹ̀rẹ̀ béèrè. òkè tó bá jẹ́ ìyìn ni kí lẹ rí sọ sọ́rọ̀ tó wà lẹ́yìn. ok torí pápápá ni Dr. Adéwùnmí ń dúró láti gba láti bọ́ sórí ètò ní alẹ́ adẹ̀ máa lọ sọ́dọ̀ ọlọ́wọ́ bọ́sì wa. nǹkan tèmi sọ ńgbà tí mo gbọ́ ni pé sórí amọ̀pá máa ń sọ lórí ètò pé ká máa bára wa sọ̀rọ̀ yìí òun ni pàtàkì jùlọ nínú ìgbéyàwó àbí ìbálòpọ̀ àbí ìbánirẹ́ anything tá a bá ń ṣe táwọn olóyìnbó ń pè ní communication. sórí ó mọ̀ pé sọ́nà oní àgbékalẹ̀ ni even ìgbà tí nǹkan ti rí bẹ́ẹ̀ yẹn tí ó bá jẹ́ pọ́n jẹ́ ọ̀rẹ́ ara wọn kàn ti sọ straight pé ìyàwó mi báwo la ṣe fẹ́ sọ̀rọ̀ kìíní iná torí gbà mí àwọn ọkùnrin míì ìgbéraga máa ń wà fún wọn tẹ̀ fẹ́ kí ìyàwó wọn mọ̀ bí tó bá wọn mọ̀ kí ló dẹ̀ wá ń bẹ̀ tí ìyàwó náà bá ní fọkọ ẹ̀ ṣe yẹ̀yẹ́ kó lé á jọ gbé fóònù pé ta ni mo lè pè jẹ́ mi nípa ọmọ stupid girl yìí báyìí kó tẹ̀ fi ṣe yẹ̀yẹ́ because hopefully á ti sọ̀rọ̀ nípa Ọláyínká tẹ́lẹ̀ fún ìyàwó ẹ̀ nígbà tí ò sí nǹkan láàrin yín mọ́ kò yẹ kó sí big deal kò sí nǹkan tó fi ń pamọ́ ń bẹ̀ because ìgbà tó wá ṣe báyìí pé mo máa pọ ọmọ yòówó wà lọ́wọ́ ẹ̀ wò jẹ́ ń pe járe ìyàwó ẹ̀ lè wá sọ pé no àmọ́ má pe ẹ lè tún ti torí ibẹ̀ yẹn kẹ́tọ́ wá lọ máa fire old flame nǹkan kan mi ìfẹ́ kankan á lè nínú ìwọ ṣàmọ̀ bí mo ṣe rí èmi àti ta ni ìwọ àti ta ni á dẹ̀ sọ pé sódà tó gba tó wá fún lówó yẹn tán ó mọ̀ pé ó ti already fohùn lẹ̀ pé máa pe Ọláyínká o tí ò bá díẹ̀ tí ẹ wá pe Ọlá tí ò bá sọ fún tẹ́lẹ̀ kó wá sọ pé ní àkàyìn màá mímọ̀ kan jù sọ́mọ yóò dẹ̀ máa hàn máa ní mi tí ìbá sọ̀rọ̀ láti jọ́ ẹ̀ ó dẹ̀ pé torí ẹ̀ lànà ó ti ju 20,000 sí mi nìyẹn o nǹkan kan bẹ́ẹ̀ yẹn that's number one tán bá jọ tí àwọn yẹn bá ṣorí kùnkùn ló bá ní irọ́ ní kíní kankan màá wá rí nǹkan tí máa sọ fún girl yẹn because lóòótọ́ tó bá jẹ́ mi náà ni tí ọkọ mi kàn déédéé gbé nǹkan wá láti ta tí mi ò mọ bó ṣe rí but mo trust ẹ mi wo pé òkè ó dẹ̀ ti sọ fún mi pé ọ̀rẹ́ mi ni but tí n bá wá láàrin méjì nǹkan náà mo wá rí i pé ọmọge tó ń fẹ́ tẹ́lẹ̀ mà ló gbé kinní fún ọmọge gan tó gbé fún ó ní nǹkan tó ti máa rò ń pẹ̀ṣẹ̀ bó níyàwó so kò lè fún ẹ lówó I mean ó dọ̀tí obìnrin yẹn náà tá a bá ṣe máa wò ó. ṣé ìyàwó lé. yes because ìyàwó ẹ̀ tó fẹ́ tẹ́lẹ̀ lè wò pé tíyàwó ẹ̀ bá lówó lọ kó lówó lọ́wọ́ ní àná tó fi ń béèrè help mi ó yá ó pín sọ́nà tó pọ̀ in fact nǹkan tó yẹ ká fi ṣe one topic ni really maybe another time a máa gbé wá. ṣé bẹ́ẹ̀ ìyàwó àti ìyàwó dọ̀tí ó pé ọ̀rọ̀ yẹn dọ̀tí o. ó dọ̀tí ẹ̀ number one number two àtúnwò pé àbí from there ọkọ ẹ lè má ní nǹkan tó ń ṣe pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀ but lóòótọ́ mọ̀ pé kí ni ẹ lè fà wọ́n padà because ẹni tó fún mi 20,000 nígbà ìpọ́njú ọkọ mi tún máa fà sọ́dọ̀ ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé mo fẹ́ sọ thank you lásán ni màá send àtẹ̀jíṣẹ́ ó ṣe gan ni o God bless you from there àwa bímọ àtẹ̀jíṣẹ́ máa bímọ ó dẹ̀ lọ́jọ́ orí WhatsApp ó lè sọ pé o ṣe díẹ̀ yẹn obìnrin ó lè rí di ìgbà. ẹ jẹ́ kémi wá sọ nǹkan kan ṣé ẹ rò pé obìnrin tó wà satisfied nínú ilé tó lè ní àǹfààní láti fi 100 náírà ránṣẹ́
sí ọkùnrin kan ṣé irútẹ́ni tí ò dẹ̀ ní owó lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé ẹ̀rọ bóyá pé ó tún lè dẹnu kọ́ pé káwọn jọ máa ṣe pọ̀ kán jọ máa ṣe. ó lè jẹ́ pé labalábá ló ń rí gbà ó lè jẹ́ pé labalábá tí bọ̀bọ́ yẹn ń sámà ẹ̀ ọkọ tó wà nílé right now sámà ẹ̀ ń rẹ̀ ò tí gbọ́rọ̀ àwọn story yẹn bẹ́ẹ̀ rí ó lè jẹ́ pé nǹkan tó ń ṣe fẹ́ra wọn circumstance ni náà ṣe fẹ́ra wọn. ibi tí ó ti léwu nǹkan tí màá yẹn ṣe ibi tó ti léwu ni pé bí àwọn obìnrin ṣe máa ń ronú yàtọ̀ sí bí ọkùnrin ṣe ń ronú máa yẹn lè gba owó yẹn láì má ní kankan nínú but kí wàhálà ti máa ṣẹlẹ̀ nílé arábìnrin yẹn kó wá jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí ló máa jẹ́ kí wàhálà wọlé pátápátá. tẹ́ ń gbìyànjú láti sọ ọ́ sí pé ọkùnrin yẹn ò bá máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn rárá. kò bá máa gbé lọ́nà yẹn even tó bá tiẹ̀ dẹ̀ wá why tó jẹ́ pé girl yẹn nìkan ló wà ní gbogbo ayé tó lè kọnu sí that's number one. neighbor gan wà bẹ́ẹ̀ kò sí bó ṣe máa rí. sori princess torí lọ́rọ̀ ìgbéyàwó nǹkan èṣù gan máa ń set wa up tó bá asset ẹ up tó yẹ pé tó máa ṣe eré yẹn fún ẹ nǹkan tó ń fẹ́ yẹn ó máa jẹ́ pé ẹni tó jẹ́ pé later àwọn nǹkan míì máa jẹyọ ń bẹ. a wá di pé mo fẹ́ san oore fún ẹ. ó lè máa fẹnu sọ tán pátápátá ṣùgbọ́n ó ṣáà irú ẹni tó ti fún mi 20,000 ṣó máa pè mí lọ́la ń sìn máa ní mi dáhùn. á dàbẹ̀ pé mo fojú olóore. kó wá pè mí kó ní ọkọ mi ṣe ìrìn mi tán kò síbi tí máa sùn. ló tán wọ́n ti di ọ̀rẹ́ even bí ò tiẹ̀ sọ yẹn kó kàn tiẹ̀ sọ pé ṣó máa pé bàbá ìṣá kínní kan tó ti sọ nǹkan kan tí ẹ máa ní àpẹẹlẹ ọgá báwo ni máa ń ṣe báyìí wọ́n ti di pàtì ẹ̀. wá lórí ètò labalábọ̀ rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ à ń gbìyànjú láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé tí ò dáa kò dáa. bọ̀ èmi fẹ́ béèrè lọ́wọ́ àwọn ọkùnrin tó bá jẹ́ pé ìyàwó yín ló ṣe irú nǹkan báyẹn ṣe lè gbarú ẹ̀. kí ìyàwó yín kó sóúnjẹ ńlẹ̀ o ẹ má ṣe. mo dẹ̀ fẹ́ bọ́kọ mi ò ṣe sí kínní jẹ́ kí n tiẹ̀ wo fóònù yóò dẹ̀ ń scroll ló ń sọ ọ̀túnba rèé mi dẹ̀ ní fẹ́ pé má yí nǹkan kan kí bọ̀ tí nǹkan kó tẹ̀lé ọmọ sick àbí nǹkan kan kí ìyàwó yín wá lọ ṣe ẹ̀dẹ̀ ní ìdòwò yẹn lóòótọ́ ọmọ sick lóòótọ́ ó wá lọ síbẹ̀ ẹjọ́ sà dáàdì báwo lẹ ṣe máa ṣe. tí dáàdì bá lọ mọ̀. no kí dáàdì ẹ kó tiẹ̀ mọ̀ pé owó tọ́mọ ẹ wá gbé wá o ọ̀dọ̀ ọ̀túnba ló ti lọ gbà o kí ni àwọn dájú ṣọ́ máa fọwọ́ ra lórí pé ìyá mi ò máa try lánàá